Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV Muswobi. Amuda sumo amuda, shukura sumo shukura, afuwa sumo afuwa, fọdila sumo fọdila. Mo dúpẹ́ fún ṣẹ̀dá mi tó sọ́tọ̀kùn mi wá sílé ayé. Mo sì tún dúpẹ́ fóbí mi tó sọ́lọ́kọ̀ mi wá sílé ayé. Ọjọ́ kẹtàlá oṣù karùn-ún ọjọ́ ayọ̀ mi ló jẹ́ ní gbogbo ọdún. Mo dúpẹ́ ìbí mo sì tún dúpẹ́ ìlẹ̀sí lọ́dún ó ṣe Ọlọ́run. Adúdú tó pẹ́ fún ṣẹ̀dá mi tó ṣàtọ̀kùn mi wáyé láti ọ̀run. Adúdú tó pẹ́ fún ṣẹ̀dá mi tó ṣàtọ̀kùn mi wáyé láti ọ̀run. Ó yẹ kí n dúpẹ́ fún ṣẹ̀dá mi torí mo láròjinlẹ̀ nípa ìṣẹ̀dá. Ká tó lóyún ká tó ronyún oṣù mẹ́sàn-án ògèrè ọpẹ́ tó sì ṣẹ̀dá o. Ẹni ṣẹ̀dá bá ń bẹ lẹ́yìn rẹ̀ ní ó ṣẹ́gun àti wá sáyé kó rọrùn o. Mélòó mélòó yún ni yóò wálẹ̀ tí kò dúró dépò tárìbí. Mélòó lóyún ló kunlẹ̀ lọ́jọ́ ìrọbí tí ó já sáyọ̀ fún. Ogun agbèfọ́ omi dànù àbíyá ló kú tọmọ sí wa o. Kò ṣẹlẹ̀ sí màmá mi àmọ́ pé rọ́ọ̀dì àtù ṣẹ̀dá mi ò ṣe. Bàbá mi àjà òǹdùnú yayọ̀ lọ́jọ́jọ́ náà ni kọ́lá ń bá mi kẹ́. Allahu yariyamu, Allahu yukirimu, Allahu yabuasu, fi asani suwari. Mo dúpẹ́ fún ṣẹ̀dá mi tó sọ́tọ̀kùn mi wá sílé ayé. Mo sì tún dúpẹ́ fóbí mi tó sọ́lọ́kọ̀ mi wá sílé ayé. Ọjọ́ kẹtàlá oṣù karùn-ún ọjọ́ ayọ̀ mi ló jẹ́ ní gbogbo ọdún. Mo dúpẹ́ ìbí mo sì tún dúpẹ́ ìlẹ̀sí lọ́dún ó ṣe Ọlọ́run. Mo dúpẹ́ ó ṣe màmá mi ajá mọ̀ pé rọ́dí àtúwò. Mo dúpẹ́ ó ṣe màmá mi ajá mọ̀ pé rọ́dí àtúwò. Ìrìnàjò oyún ó rọrùn kádàrá ló bí ẹni ó máa ń gbà ó. Ó pọ̀ mú mọ́rọ̀ oríṣiríṣi ìnira oyún. Òkú ọ̀rọ̀ ọmọ lọ́jọ́ kí ẹ̀yìn ó la. Gbogbo
let's go. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́.
ọlọ́run ọba mọ́. Ìdájẹ́ òtí ẹ̀ ti ìṣẹ́wọ́ wọn ti jọ́lọ́ onígbè ọjà rẹ̀. Àánú lórí gbà ọ́. Àánú òun ò ní kú nínú ẹbí rẹ̀ tọ́lọ́tọ́lọ́. Gbogbo yín pátápátá ìpè tẹ́ ẹ pé ikọ̀ tẹ́ pọ̀. Ẹ ní fi irú ẹ̀gbá aláburú lẹ́gbàá ọlọ́wọ́. Babátúndé o, Babátúndé o, Babátúndé o, Babátúndé o, Babátúndé o, Babátúndé o. Àdìmẹ́rù o, orí mo bọ́ ọyọ̀, mo bọ́ ọyọ̀, mo bọ́ dúpẹ́ o, ọdún orógbó orógbó àgbo, ọdún òbí òbí agorí àgbẹ̀, ọdún òbí dùn o, kíkẹ̀rẹ̀ kó má ṣe má wọ́n ti sùn wá sílẹ̀ àgbẹ̀, orí onírun tàgẹ́rẹ̀ ìṣẹ̀ṣẹ̀ rẹ̀ àdáyébá rẹ̀ olùdásílẹ̀ rẹ̀ bàbá kọ́lẹ́jì rẹ̀ òṣèré rẹ̀ ìtàgé rẹ̀. Tí mo ṣe ń train lọ́wọ́ ní Adérọ̀mí Ìfẹ́lódò bàbá Sùwé wà ní gọ́fúnà fún ANTP nígbà náà àwọn Adérọ̀mí Ìfẹ́lódò wá àwa ṣe competition ìjó fún wọn àwa gbé orin yẹn pé Adérọ̀mí Ìfẹ́lódò ẹ bá wà lọ fẹ́.
ẹlẹ́ni jẹ́ tó ṣèkà tó ní kìtẹ̀ nìkan mọ́ dá àkúlẹ̀ yọ̀nà dálé ayé bá adélé ayé tó lójú fún gbogbo wa ó jàre tí ká ló ṣòro tí ká ló ṣòro àdániwáyé ti dá ẹ tí ká ló ṣòro tí ká ló ṣòro tí ká ló ṣòro àdániwáyé ti dá ẹ tí ká ló ṣòro mo fẹ́ tí ká ló ṣòro tí ká ló ṣòro àdániwáyé ti dá ẹ tí ká ló ṣòro ó jẹ́ pé bíbí rẹ̀ ẹ máa ju fowó rà ó a máa kó dúró. Ó pé bíbí rẹ̀ ẹ máa ju fowó rà ó a máa kó dúró. Ọmọ mi nílò kò dúró ìgbógbó tàbí ẹni kò dúró. Ọmọ ẹ̀ dàgbà. Látòrí èmi ọlá oríkì tó fi dórí mọ́fì ọmọ Afọlábí Yọ̀mí Fábíyì Ọ̀túnba Jíbìkẹ́ àti gbogbo àwọn tí mi ò lè dárúkọ tán o wọ́n pa wọ́n papọ̀ wọ́n sọ pé ká máa bọ̀ lọ́dọ̀ Wálé Baṣọ̀run àwọn ni wọ́n rẹ́ ní sọ̀rọ̀ ó ti wá dé wọ́n pẹ́ ká máyọ̀ wá wọ́n pẹ́ ká mú dùnú wá ọmọ ọba ní gbogbo wọ́n pẹ́ ìgbà tó tó gbá ṣe bó ní ṣe baálé àfọ́n mi ọmọ mi dìnnà o ọkọ̀ tó tó kọ̀ kọ̀ ní ṣe baálé odò ẹni tó bá mọ ìkúrà ló yẹ káta ikú àgbà ló wà yóò ìgbà mẹ́ta ní ìgbà ẹ̀dá ìgbà tí wáyé ìgbà tí ráyé àti ìgbà tí padà náà ni ó wáyé ò tí ráyé wá bàbá sùwé owó ayé rẹ̀ ó yẹ ní bá sọ pé tí o ẹgbẹ́ kó bọ́ síta kó wá wí Babátúndé Baṣọ̀run Wálé Baṣọ̀run ọmọ Baṣọ̀run ọmọ Baṣọ̀run ọmọ Baṣọ̀run ọmọ Baṣọ̀run ọmọ Baṣọ̀run ara wọn lórúkọ bàbá sùwé àwọn olùdáyé olùsá ọba dánimọ̀ kù síbi ìkan wọ́n pẹ́kẹ́ ìdùnnú wọ́n pẹ́kẹ́ ẹ̀yọ̀ wọ́n ní gbogbo tó kù lẹ́lò láyé ẹ̀ ní fìbànújẹ́ lò. àṣẹ wà. wọ́n lò ní rí kú ọmọ ò ní rí kú ọmọ ò wá ní rí gbé sọnù yóò. àṣẹ wà. mo fẹ́ kí là ń fọ ọba pé. àṣẹ
ẹ làdùjọ bíi 50 fún o. How are you?